jẹ́ ká fẹ̀sọ̀ jayé o. Ó yẹ ká fẹ̀sọ̀ jayé. Ayé o, ayé o, ayé o, ayé o. Ẹ bá jẹ́ ká fẹ̀sọ̀ jayé. Ayé o, ayé o, ayé o, ayé o. Lọ́lá Olúwa èrè ní tiwa. 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 Bẹ́wúrẹ́ bá ń tọ́sọ̀ di ajẹ́rìí bọ̀ wálé o. Lọ́lá Olúwa èrè ní tiwa. Ibà. Olúwa èrè ní tiwa. Lọ́lá kábíyèsí Elédùmarè. Èrè báyìí lọ́lọ́jà mọ́ ń jẹ. Èrè ní tèmi. Èrè lẹ́yìn tẹ́ ń náfààní tẹ́ ń gbọ́mi lẹ́yìn náà mo jẹ. Àtúnkè yín káàbọ̀ sórí ètò wa tá a máa ń mú wá fún yín. Èyí tá a pè ní àdìtúláyé ẹ̀tọ́ mi ni. Akínyìn láàyè yòówù níbi yòówù ládùúgbò yòówù tẹ́ ẹ bá ti náfààní tẹ́ ẹ bá ti ń gbọ́ wa lórí ètò yìí pé a kú dédé àsìkò yìí o. Ó ti tẹ́ fi wò wá ojú òun ò ní fọ́ láṣẹ Elédùmarè. Ètí tẹ́ fi ń gbọ́ wa etí òun ò ní di láṣẹ ọba mi òkè. Àtúkọlẹ̀kùn yín lórí ètò yìí lálẹ́ ètò ní. Irú ìrìn àjò wo la jọ fẹ́ rìn lórí ètò yìí? Níbo la jọ fẹ́ yà sí? Kí ni ìgbésẹ̀ wa lórí ètò yìí? Ohun táwọn kò mọ̀ sọ fún yín náà ni pé Ọlọ́run ọba lọba tí a mọ̀ kì torí òun ló tó kì. Gbogbo ẹlẹ́sìn Islam á pé òun l'Allahu ar-Rahman ar-Rahim al-Mulk al-Qudus as-Salam al-Mu'min al-Muhaymin al-Aziz al-Jabbar al-Mutakabir al-Halik al-Bari wal-Musawwir ọba tó rúkọ bẹ́ẹ̀ jẹ́ lọ́ba mi. Àwọn ẹlẹ́sìn Christian náà sì náà wọ́n kì í. Wọ́n ń já Jehova nisi Jehova ní rẹ̀ Shaddai. Wọ́n kì í kí ọba kìkì má lè kì tán ni. Àwọn ẹlẹ́sìn kan àbáláyé náà kì í. Wọ́n náà bá tó mọ ájú tó mẹ́yìn tó mọ̀ tó mọ̀ sí. Òun ní gbénu múndí àti ìṣọlá òun náà ní gbénu adébọ̀ tí ń ṣògo. Wọ́n kì í débi tí wọ́n kì í dé. Ọba kìkì má lè kì tán ni. Gbogbo mùsùlùmí mo kí yín o sàlámù àlékún lálẹ́ tòní. Gbogbo ẹ̀yàn lẹ́yìn Kristi mo kí àlàáfíà fún lẹ́yìn Kristi. Gbogbo ẹ̀yàn lẹ́sẹ̀ àbáláyé àbọ̀rọ̀bọ̀yè lẹ́ẹ̀dẹ̀ lálẹ́ tòní o. Ìrìn àjò wa lórí ètò yìí ìrìn àjò kan tó jẹ́ pé ọgàn tí ọ ni. Ṣùgbọ́n báwo láṣẹ wà nílẹ̀ ètò yìí ó dá mi lójú pé ọba mi ti ń tọ́ wá sọ́nà kò ní fi wálẹ̀. Fún ètò wa náfààní tẹ̀ gbọ́ wa nígbà àkọ́kọ́ lórí ètò yìí èyí náà la pè ní àdìtúláyé ẹ̀tọ́ mi ni. Èmi náà sì ni ọmọ yín àbúrò yín Alhaji Ọlátúndé Àkàndé létí ọbẹ̀ bàbá Ọlọ́run sí Àkàndé ẹ̀dá àdètò kábíyèsí Elédùmarè. Ọlọ́run ọba náà ní jẹ́ bẹ́ẹ̀ lára wa. Bẹ́ẹ̀ bá ń gbọ́ mi lójú iléeṣẹ́ ràdíò rí ọ lọ́wọ́lọ́wọ́. Ẹlẹ́mọ̀ ní ẹ̀ńtà ń gbọ́ yìí obìnrin ni mo sì gbádùn obìnrin yìí dáadáa.
obìnrin náà ni tẹ́ bá sì ń wò wá ẹ lè máa ní mo sì ń gbádùn aláàjì ọkùnrin ni wọ́n ẹ̀dúgbò tí wọ́n rẹ́kẹ̀tẹ̀ báyìí bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ náà ọkùnrin náà ni wá àtẹ̀tẹ̀ pọ́bìnrin àtẹ̀tẹ̀ pọ́kùnrin ẹ̀ tí ì ṣàyọ̀pá o èyí tá a fi ń pé ọlọ́run ọba mi ọba àdìtúnù òun náà lè ṣe abẹ ọgbọ́kọ̀ òye kọ́ mímọ̀ ṣe kọ́ ọlọ́run nífẹ̀ẹ́ yìí náà lè láṣẹ Elédùmarè mo kì í lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ kẹ́mi nìkan máa wá sórí ètò yìí kì í ṣèmi nìkan ni mo máa ń gorí ètò yìí gbogbo ìgbà tá a bá sì gorí ètò yìí la máa ń ní àlejò pàtàkì wa tí wọ́n máa yọ kò mọ́ òkú náà ọ̀rọ̀ kò láwọn ọ̀rọ̀ tó bá ta kókó wọn a sì tọ́ wa sọ́nà wọ́n ti ń bẹ pẹ̀lú mi lálẹ́ ètò ní alẹ́ ètò ní àfẹ́gbà àkókò tó pọ̀ rẹpẹtẹ torí pé ìrìn àjò pọ̀ lórí ètò yìí fún tẹ̀sí ń béèrè fún la fẹ́ mú wá fún yín bàbá wa Àkàndé ọmọ ọ̀dọ̀ àgbà àwo gbẹ̀gẹ́ wọ́n ti ń bẹ níkàlẹ̀ báyìí ẹ bá ń kí àwọn èèyàn lé. ẹ ṣeun olóòtú mo kí gbogbo wa lálẹ́ yìí pé ẹ kú ọjọ́ mẹ́ta kan mo kí ọkùnrin wa mo kí obìnrin wa mo kí ọmọdé wa mo kí àgbà wa pàápàá jùlọ mo kí mùsùlùmí wa bẹ́ẹ̀ náà ni mo kí kírísítẹ́lì wa mo wá padà kí àwọn bàbá wa ẹlẹ́sìn àbáláyé pé ẹ kú ewu ọdún ẹ kú ìyèdún ọ̀pọ̀ ọdún la máa ṣe lékè ìpẹ́ o ẹ kú ọjọ́ mẹ́ta kan èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín tí gbogbo yín mọ̀ sí Àkàndé ọmọ ọ̀dọ̀ àgbà tí gbogbo èèyàn mọ̀ sí àwo gbẹ̀gẹ́ ẹ ṣeun ẹ máa bá wọn ká lọ. so òun náà ẹ ti gbọ́rọ̀ lẹ́nu wọn ọ̀dà ẹ jẹ́ kí n sáré lọ sí ẹ̀ka kéde òǹkólówó ọjà gbogbo ẹ̀ tí ẹ̀ bá wàá pé ní gbogbo gbà mo rí yín mo sì ń wò yín inú mi sì ń dùn mo wá bí ìṣẹ̀wọ̀n akí lọ́kọ̀ọ̀kan èjèèjì mr ametom le grand technicien ló ti lè ṣe rédíò Oriol wọ́n ti wà pẹ̀lú wa báyìí wọ́n ti ń gbé gbogbo ẹ̀ sókè lọ́tún lọ́sì ẹ jẹ́ lọ sí ẹ̀ka kéde òǹkólówó ọjà láàrin ìṣẹ́jú kan péré mo ń parabọ̀ lórí ètò ìmọ̀ bá kálọ̀. Àgùntàn bá lọ sóde ajẹ́rìí bọ̀ wálé o. Lọ́lá Olúwa o èrè ní tiwa. Lọ́lá Olúwa èrè ní tiwa o. Lọ́lá Olúwa èrè ní tiwa. Tani mo rò tèmi fún? Àyàfi bàbá lókè, àyàfi nítorí pé ẹlẹ́dàá wa kò má ṣe dá wa dá bùkátà wa. Àlárá ẹlẹ́dàá wa kò má ṣe dá wa dá bùkátà wa. Àlárá ẹlẹ́dàá wa kò gbére rẹ̀ pamọ́ ẹgbẹ́ wa. Ọba kìjì mi o, ọba mímọ́, jàre máa pàwádà, ṣáìdá o. Ọba kìjì mi o, ọba mímọ́, jàre máa pàwádà. tó lọ́lọ́ ọlọ́wọ́n ọba mi Elédùmarè ìrẹ̀lẹ̀ lọ́ba ìràwáyé náà mọ̀ jẹ ọ̀wọ̀ ẹ̀tẹ̀ náà fà ní tẹ́ ń gbọ́ mi kì í lẹ̀ sí ẹ má gbàgbé ká máa ń sọ fún yín lójú iléeṣẹ́ bákítà àtàmáròyìn fún yín ní pé gbogbo àwọn nǹkan tí ẹ fi máa fi ṣiṣẹ́ inú ẹ̀mí ẹ lọ sójú iléeṣẹ́ wọn kẹ́ lọ rà a máa ń sọ fún yín ní gbogbo ìgbà pé kẹ́ ẹ lọ bẹ̀ kẹ́ lọ rà yálà lẹ́sìn Christian
ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn àbáláyé ẹ lọ síbẹ̀ kẹ́ máa lọ ra àwọn nǹkan yìí àdúrà yín kó lè mọ gbà náà ni ẹ lọ sí iléeṣẹ́ Bakta bá ṣe ń sọ yìí bákan náà má tó bá bá sùkò yìí sọ fún yín pé ẹ mọ́ gbàgbé a máa ń sọ fún yín pé iléeṣẹ́ Àlàáfíà Táyọ̀ gbogbo àwọn kò bá kò gbé ìdààmú inú ayé a máa ń sọ fún yín kẹ́ ẹ lọ sí iléeṣẹ́ Àlàáfíà Táyọ̀ fún ìdààmú inú ayé tá a wà yìí ẹ gbìyànjú kẹ́ ẹ lọ síbẹ̀ mo kí ògbẹ́ tí ẹ̀ bá mi pé ọmọ mi Ramadio kówó pé káàbọ̀ aláwàdà ni Ramadio àmọ́ ìmọ̀ ń ṣàwàdà aláwàdà ni láìpẹ́ á gbóhùn náà gorí ètò wá káyé ń mọ̀ ọkọ̀ tó ń mọ̀ aláwàdà ni Ramadio kówó pé aláwàdà fọkànbalẹ̀ ṣọgbọ́ gbogbo ayé náà padà mọ́ láṣẹ Elédùmarè fọkànbalẹ̀ bákan náà mo kí alàgbà Hafiz Bello tí àwọn náà ti bá wa pé lórí ètò mo kí alàgbà Sulaiman Alaka gbogbo náà ni mo kí bẹ ṣe náfààní tẹ̀ gorí ètò mo kí lọ́kọ̀ọ̀kan ìjèjì ìyáàfin ajá Naimota mo kí ajá Naimota ìyá Sùrájà ìyá Bushora ìyá Sekina mo kí ẹkú palẹ̀ mọ́ ìta lójú ọ̀nà tó ń bọ̀ lọ́nà mo kí ní alẹ́ tòní bákan náà mo fi dédé àsìkò yìí mo fi kí Alhaji Muhammad Rabi binti láyé lọ àdéká àwọn náà ti wà lórí ètò tí wọ́n wà báyìí mo kí yín pé kú dédé àsìkò yìí bákan náà ni mo fi àsìkò yìí ni mo fi kí ìyáàfin Kemi Rahim ní Republic of Ireland ẹ lè ṣe ká má gbádùn ètò yìí mo kí yín ẹ kú dédé àsìkò yìí Ajamu Tíátù ìyá Bilal ẹ kú gbádùn wa bẹ tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí bákan náà ni mo kí Ajamu Naratu ní ọ̀rọ̀ àtàkọ́mẹ́lẹ́ ọ̀hún àwọn náà ń gbádùn ètò lọ́wọ́lọ́wọ́ báyìí mo kí yín ẹ kú dédé àsìkò tí a wà yìí bákan náà ni mo fi dédé àsìkò yìí mo fi kí ogun ẹ̀tẹ́ náfààní tẹ́ wò mí jákèjádò gbogbo àgbáńlá ayé àsìkò sí ni bàbá láǹfààní kí mọ kí ní ìṣó àmọ́ ní àjò ń bẹ lẹ́sẹ̀ wà lálẹ́ tò nítorí pé a fẹ́ sọ nípa ìgbésí ayé tèmi àti ìgbésí ayé tiyín báwo la ṣe fẹ́ lo ọdún 2022 tá a wà yìí ọ̀nà wo lágbà tá a fi lo ọdún yìí tọ́dún yóò fi rọrùn fún gbogbo wa báwo ló ṣe fẹ́ lo ọdún yìí tọ́dún yóò fi dáa fún ọ kí ló gbé ọdún yìí dúró kí ni tó yẹ ká ṣe ní ọdún yìí kí ló yẹ kí wọ́n filẹ̀ ní ọdún yìí kí ni kádàrá rẹ̀ rọ̀ mọ́ ní ọdún yìí ìjọ wà náà àwọn tí ó là ní ọdún yìí ìjọ tẹ wà náà àwọn tí ó wà tí ó nípò ní ọdún yìí kí ni kádàrá rẹ̀ ń sọ inú ọdún 2022 tá a wà yìí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé bá ṣe máa ń sọ nípa ọdún tọ́dún kọ̀ọ̀kan bá ti dé tá a bá sì kálé ní èjì ẹ̀ta yóò tún máa lọ bí ọdún 17 báyìí tá a ti bẹ̀rẹ̀ sí sọ nípa ọdún kọ̀ọ̀kan yìí àwọn tó sì ń tẹ̀lé wa tó bá wá pé wọ́n ń kíra wọ́n ń dúpẹ́ ó sì ń fàdúrà àti wà lẹ́yìn pẹ̀lú ògo Ọlọ́run bá a ti ṣe náà láti ṣe lálẹ́ tòní ẹ wá nǹkan fìdílé ẹ wá nǹkan fìdítẹ̀ ká tún jọ gbọ́ nípa ọdún 2022 kí ló gbé ọdún ìdúró ìràwọ̀ owó ló gbé ọdún ìdúró kí wàá ní àṣẹ tiẹ̀ lábẹ́ ìràwọ̀ náà ẹ jẹ́ kí n ìṣòro kìlọ̀ ọ̀hún náà nígbà náà láti wà mọ̀ tó ń ṣẹlẹ̀ ẹ máa bá mi ká lọ ẹ ṣé ọmọ àtàtà. ọmọ àtàtà wẹ́mi fẹsẹ̀ kan yẹ́sì bẹ́ẹ̀ ni ọmọ àtàtà wẹ́mi fẹsẹ̀ kan wà gùn sí ẹyẹ ọ̀rọ̀ rẹ̀ ní báyé nínú. ọmọ àtàtà wẹ́mi fẹsẹ̀ kan yẹ́sì bẹ́ẹ̀ ni ọmọ àtàtà wẹ́mi fẹsẹ̀ kan wà gùn sí ẹyẹ. Ẹyẹ bẹ́ẹ̀ ni ọmọ àtàtà ọ̀rọ̀ tèmi tí yóò ní báyẹnú láṣẹ Elédùmarè àtúpadà sórí ètò yìí nu bàbá wa Àkàndé ọmọ ọdún àgbà olótú àkùdédé àsìkò yìí ẹni ẹkùjọ mẹ́ta kan
àtò dé sórí ètò yìí bí àwọn èèyàn ṣe ń béèrè fún pé ó yẹ ká mọ ohun tó gbé ọdún yìí dúró àti pọ́dún tá a wà yìí báwo gan ni a ṣe ṣe nínú ọdún yìí. ọ̀dà ìbéèrè àkọ́kọ́ mi lọ́wọ́ yìí náà ni pé ọdún 2022 2020 àti wọn náà ti ṣe bí ọjọ́ mélòó báyìí. àṣẹ̀ṣẹ̀ wọnú ẹ̀ náà. àṣẹ̀ṣẹ̀ wọnú ẹ̀ ni kí ni ohun tó gbé ọdún yìí tó gan-an kí ni ó gbé ọdún yìí dúró kí ni ó tó gbé ọdún yìí dúró nínú àwọn ọ̀ràwọ̀ tí Ọlọ́run ọba dá sílé ayé tó sì jẹ́ pé Ọlọ́run ọba mi tó fi ń tukọ̀ ayé kí ló gbọ́dún yìí dúró. ẹ ṣeun olóòtú ó tún padà kí gbogbo àwọn ọmọ kóòtù òjìrè látòkè délẹ̀ pé ẹ kú ọdún ẹ kú yèdùn ọ̀pọ̀ ọdún láṣẹ lékè ìgbà wọn. àmín. Elédùmarè ọba àrà ó dá gbogbo nǹkan ní méjì náà ló dá tàbá tún wá rí àwọn kan ìṣẹ̀lẹ̀ rú ni ó jáde látara méjì tí Ọlọ́run dá ọdọ́sán ọdọ́rù ó dá òwúrọ̀ ọ̀sán alẹ́ bẹ́ẹ̀ náà ló dá mi òkú mi ọ̀sà ọdọ́kè ilẹ̀ ọdọ́kùnrin ọdọ́bìnrin. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ bí mi inú àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí láti yọ kí ló gbé ọdún dúró. Ọjọ́ méje ló gbé ọ̀sẹ̀ kan dúró tí gbogbo wa mọ̀. A rí i pé ọdún tá a mú tuntun yìí a ṣe ní ọjọ́ sátidé. Ọjọ́ Jímọ̀ ló gbé kalẹ̀ fún sátidé tí sátidé yẹn ó sì darí rẹ̀ fún ọdún kan gbáko. Bẹ́ẹ̀ náà ni fẹ́ dá lóde ayé ìjọ́kíjọ́ tó bá fi bí ẹ náà ni ó darí rẹ̀ dọjọ́ kú. Ọ̀sẹ̀kọ̀sẹ̀ tó bá bí ẹ ní ó darí rẹ̀ dọjọ́ kú tí ń jẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé sátidé ló jọba fún ọdún 2022 tá a wà nù rẹ̀ yìí. Fún àwọn tí wọ́n mọ ìṣirò tí wọ́n bẹ́ẹ̀ lè ṣirò ẹ rí i pé méjì ló parí rẹ̀. Tí a bá sì ní a pín ijọ́ méje yìí ó pín sí mẹ́ta torí tá a bá ka ọjọ́ lundi mardi mercredi jeudi vendredi samedi ó jẹ́ ọjọ́ mẹ́fà tá a bá pín ó jẹ́ mẹ́ta lọ́tún mẹ́ta lósì. Tí ó gbé ọdún yìí dúró mo kọ́kọ́ kí àwọn ọmọ ọjọ́ sátidé wípé ẹ kú ewu ọdún ẹ kú yèdùn ẹ̀mí wọ́n ṣọ̀pọ̀ rẹ̀. Àwọn ọmọ sátidé àwọn ni wọ́n ní ọdún yìí tí wọ́n ṣe pẹ̀lẹ́. Gbogbo wa náà lájọ ọ̀nà ọdún o àmọ́ àwọn ọmọ ọjọ́ sátidé kí ni wọ́n bá mi ṣe o ni pé kí wọ́n ṣe mẹ̀dọ̀ tí wọ́n bá mú ẹnìkan sínú kí wọ́n túlẹ̀. Tí àwa náà tó sì kù náà ń bá gbogbo wa náà wí ni pé ká túra wa lẹ̀ ká mọ̀ múra wa sínú. Tíjọ́ sátidé yìí aṣọ dúdú ló gbé dúró. Aṣọ dúdú ló gbé dúró. Kọ́là dúdú ló gbé dúró. Ẹ sì mọ̀ òru nu alẹ́ nu tó bá dalẹ́ nǹkan púpọ̀ ní bẹ́ẹ̀nu rẹ̀. Aṣọ dúdú tó gbé dúró yìí kọ́là dúdú tó gbé dúró yìí omi ẹrẹ̀ ló pàṣẹ fún. Tí ń túmọ̀ sí pé àìsàn wo ló pọ̀ jù nínú ọdún yìí. A rí àìsàn ẹ̀yìn dídùn ẹ̀jẹ̀ gbígbẹ báwo ni ká tó pé ásídẹ́ǹtì ń pọ̀ bẹ́ẹ̀ lọ jàǹtìrẹ rẹ̀. Kí lẹ́ bá mi ṣe ni pé ẹja túra wálẹ̀. Ìwọ tó ṣe pé o ní nǹkan kan lé lọ́dún yìí yálà o ní oògùn kan lé àbí o ní nǹkan kankan tó ṣe pé nǹkan agbára tó o máa ń lò lọ́dún yìí tíra ìkó wádìí rẹ̀ pé kíni yìí máa ń gbà kíni máa ń gbà lọ́dún yìí kó tíra ìkó fún ní nǹkan náà torí gbogbo nǹkan tó ti lọ lọ́dún yìí yóò padà wá láti wá ṣe kíni o láti wá béèrè ẹ̀tọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni mo ṣètò yìí ní Benin wọ́n bi mí pé wọ́n dífá ọdún pé tí wọ́n bá dífá ọdún kí ni ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ mo wá kí gbogbo akájà àǹfààní rẹ̀. Ṣé ẹ rí tí wọ́n bá ní gbogbo Lòmẹ́ péjọ tá a dífá ọdún nílùú Lòmẹ́ yìí Ifá ó sọ nípa ọdún yóò sì sọ nípa ẹ̀yin tí ẹ̀ ń gbé nílùú Lòmẹ́ yìí. Tó bá wá sọ tán tí wọ́n bá ní wọ́n tún dá Ifá ọdún ní Pálímẹ̀ odù tó jáde ń bí kọ́ ní ó jáde ń Pálímẹ̀ o nítorí pé kí ni ìwà tí ń bẹ nínú àwa tá ń bẹ ń Lòmẹ́ kọ́ ní bẹ nínú àwọn tí ń bẹ ń Pálímẹ̀ ní túmọ̀ sí pé tí ọdún yìí tí kálukú ó bá gbádùn rẹ̀ ni kó ṣe kí ni o kóhun gangan dà níyàn kí wọ́n bá wò pé
kí ni eré ọwọ́ wo ló ń bẹ nínú ọdún yìí, eré ọwọ́ wo lèmi ń bẹ nínú ọdún yìí, kó ṣe ìwọ rẹ̀ fúnra rẹ̀. tí wọ́n bá sì ní wọ́n tún dé fún ọdún ìlú kan tó bá gbọ́ sétí kó tún ṣe kí ni kó tún bá wọn ṣe ìwọ̀ nípa rẹ̀ ẹ̀gbọ́. ìtorí náà ni pé ọdún yìí pàápàá jùlọ nǹkan tó gbé dúró ni pé ká má múra wa sínú, ká má fi ọ̀bẹ ẹ̀yìn fi jẹra wa níṣu, má yí ọmọ làkejì rẹ mọ́lẹ̀, tí ń túmọ̀ sí pé nǹkan bẹ́ẹ̀ ó pọ̀ jù, àmọ́ ẹ jẹ́ ká múra wa ká múra wa ká bàa lè ṣe kí ni o, ká bàa lè borí rẹ̀. olóòtú ká máa tẹ̀síwájú. bọ́bọ̀ pé ètè náà fà ní tẹ̀ ń gbọ́ wọn lé bàbá Àkàndé wọn dún àgbà wọ́n jẹ́ ká mọ̀ pé ọdún yìí ọjọ́ àbámẹ́ta ló gbé dúró. ọjọ́ àbámẹ́ta sì ní wọ́n ní òkùnkùn bírímù bírímù lọ́jọ́ àbámẹ́ta yìí jẹ́. òkùnkùn bírímù bírímù yìí dúdú ni bó ṣe wá jẹ́ dúdú tó jẹ́ òkùnkùn bírímù bírímù tó wá jẹ́ ọjọ́ àbámẹ́ta tó gbé ọdún 2022 2022 dúró. ipa wo ló wá fẹ́ kó nínú ìgbésí ayé wa? kí ni pa òkùnkùn bírímù bírímù nínú ìgbésí ayé wa? kí ni pa ọjọ́ àbámẹ́ta yẹn gangan nínú ìgbésí ayé wa? a wà máa wá lọ lẹ́sẹẹsẹ tá a fi lè mọ̀ pé báwo lèmi àti yín láṣẹ kẹsẹ̀ járí inú ọdún 2022 àti gbọ́ pé òkùnkùn bírímù bírímù. ṣé òkùnkùn bírímù bírímù lọ́dún yìí, ṣé wàhálà ló fẹ́ pọ̀ ní ọdún yìí ni? ìdààmú ló fẹ́ pọ̀ ní ọdún yìí ni? àìsàn ló fẹ́ pọ̀ ní ọdún yìí ni? ìnira ló fẹ́ pọ̀ ní ọdún yìí ni? àìríjà àìrímu ló fẹ́ pọ̀ ní ọdún yìí ni? àìsàn ló fẹ́ pọ̀ ní ọdún yìí ni? àti ìmọ̀ gbogbo èrò wa náà ni pé tá a bá ti ń gbọ́ pé òkùnkùn bírímù bírímù, ohun tí ò dáa láti gbà pé ń jẹ́ òkùnkùn bírímù bírímù, ohun tí ò dáa láti gbà pé dúdú ni. ṣé wàá ṣe é ṣe kẹ́nìkan bẹnu ayé irú ọdún yìí tá a sì gbàdúrà kálàkálù nígbà tó ń ti sọ báyìí fún wa tán, ṣé wàá ṣe é ṣe ká tún máa retí pé abẹ́lẹ̀ àfẹ́ lu wọ́n sì dókùnkùn ló gbé ọdún 2022 dúró. bàbá Àkàndé mọ́dún àgbà ẹ dákun dábọ̀ ẹ bá wa tu ẹ bá wa nà bẹ́ẹ̀. ẹ gbọ́ mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé méjì méjì nìkan tọ́lọ́run dá, ibi ń bẹ nínú rẹ̀, ire ń bẹ nínú bí. àdúrà tá a mọ̀ ṣe ni pé ibi tí ó fojú jọ rẹ̀ kọ́lọ́run lè jìnnà sí wa, ire tó sì tún wá fojú jọ bí náà kọ́lọ́run ṣe kí ni o, kọ́lọ́run lè jìnnà sí wa, kó jẹ́ pé ire lọ́pọ̀lọpọ̀ ni kó wá wa rí. lóòótọ́ alókùnkùn bírímù bírímù ló gbé ọdún yìí dúró, kì í ṣe pé òkùnkùn ní nǹkan burúkú, kì í ṣe nǹkan burúkú, torí tó bá rẹ ọjọ́ àsinmi. bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ òkùnkùn bírímù bírímù yìí, ire ló gbédè. kí ló fà á ni pé ìkìlọ̀ la fi ń ṣèkìlọ̀ bẹ̀ pé má fi ọ̀bẹ ẹ̀yìn fi jẹ ọmọlàkejì rẹ níṣu, nà tán níbi tó ti yẹ kó o ti nà tán. torí pé olóòtú ẹ rí i pé òde ayé tá à ń lò lọ yìí bìrìbìrì pọ̀. ibẹ̀ ni ẹ ti rí i pé nínú ọdún yìí àwọn ogun ó ṣẹlẹ̀ láàrin àwọn ìlú kan tó ṣe pé kì í ṣe ogun tí ó tètè tán o olóòtú. ọdún yìí ló wí bẹ́ẹ̀ torí pé kí ni kálukú ó mọ̀ sáré pé kí n jẹ́ aṣíwájú lérí nǹkan kankan tó sì ṣe pé àná tán fúnra wa. ẹni tó bá lóun fẹ́ kọ ààrẹ jẹ, ẹni tí wọ́n rẹ́yàn jẹ yóò ní irọ́ òun ò rẹ jẹ, yóò bá ṣe kí ni o, ló bá di ìjà. tó bá jẹ́ ìjà kan tó ṣe pé kí ṣe ìjà kan tó tètè tán lẹ̀ rí láàrin àwọn ìlú kan lè dárúkọ bẹ̀ tó ṣe pé tó bá bẹ̀rẹ̀ abáwo gbẹrẹgbẹrẹgbẹrẹ yóò mọ wá ràn yóò mọ ràn títí yóò wá di nǹkan kankan tó ṣe pé tí gbogbo wa bá mọ ìṣirò ọdún yìí ká tètè pera wa sákìyèsí láti ṣe kí ni o, láti tètè borí rẹ̀ kó mọ́ á di pé nǹkan tí ó ṣẹlẹ̀ tán tí apá wa ò ní ká, àmọ́ kò sí nǹkan tá a pa Ọlọ́run ọba kò ní ká. gbogbo nǹkan tí a fẹ́ ṣe ni pé kí kálukú kọ́kọ́ bójú tó nù lé ara rẹ̀ ná. kí ni nǹkan tá a bójú tó nù lé wa ni wípé kíyàwó fẹ́ràn ọkọ, kọ́kọ fẹ́ràn ìyàwó. pàápàá jùlọ nínú ọdún yìí ó ṣeé ṣe kí obìnrin kan ní ìwà kan wà òun ò rí lọ́wọ́ ọkọ tòun rí kó wá di pé ń rí ọdún yìí ni. kí ló dé tá a fi máa ń sọ̀rọ̀ nípa ọdún yìí? kì í ṣe pé ẹnìkan sanwó fún wa, kì í ṣe pé ẹnìkan ló gbó fúnra ara wa, lówó ra wa la fi ń ṣe. kí ló fà á tá a fi sọ pé nítorí náà ni pé irú ìfẹ́ tí àwa ní tá a fi ń fún yín láǹfààní yìí náà là ń fa kí kálukú ní nínú ilé rẹ̀ láti ṣe kíni, láti rí ìrọ̀rùn. torí pàápàá jùlọ lóde ní à ń dààmú àwọn àjẹ́jù. èyí táwa gan fọwọ́ ara wa fà sóde ayé ara wa ó ju èyí tí àjẹ́ tá à ń darúkọ yẹn ń ṣe ń gbèsè ayé wa. lọ́kọ̀ọ̀kan bẹ̀ mo ferí balẹ̀ fáwọn ìyá mi ọ̀sán ni mo fi òjijì fi olókìkí òru. ẹlẹ́ni para ìsanṣẹ́ ọ̀dẹ̀dẹ̀ ìwé wò kó lé ní dilé mú ṣinṣin òun ló dé fá fún bara àgbọ̀n mi rè kújọ ẹlẹ́yẹ dáyé wọ́n lẹ́lẹ́yẹ òṣìkà
oore báyìí nìkan lọ́rùn ẹlẹ́yẹ oore tí ń bẹ lọ́dọ̀ wọn ni wọ́n fi ta wá lọ́rẹ. Àṣẹ. àwọn aláṣọ dúdú àwọn ni wọ́n darí ọdún yìí olóòtú gẹ́gẹ́ bí mo ṣe ń sọ. àwọn aláṣọ dúdú ló darí ọdún yìí àwọn ló darí ọdún yìí. kò wá túmọ̀ sí pé bó ṣe darí ọdún yìí bóyá àìsàn ó pọ̀ àbá ìnírówó ná oore ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àìsàn tí ó wà nú ẹ̀ ni mo ti sọ wá lọ àìsàn bíi pé kẹ́jẹ̀ gbẹ ẹ̀rí kí ẹ̀jẹ̀ yẹn gbẹ bíi ásídẹ́ǹtì bíi pé kí àìsàn kan wọlé síyàn lára kó lọ ẹ mọ fojú ojú wẹ́rẹ́wẹ́rẹ́ wò títí kó ṣe pé ni kó wá di nǹkan ńlá torí ìràwọ̀ yìí ni àwọn olóyìnbó ń pè ní scorpion ẹ sì rí i pé scorpion máa ń sá pamọ́ sí abẹ́ kankan ibi tó tutù tí ó mọ bùyàn jẹ díẹ̀díẹ̀ ẹ̀rí nísìn ìtorí rẹ̀ náà ni wípé ká tíráì ká mọ Ọlọ́run bó bá jẹ́ òògùn kan ló nílé tí ń dẹ́ ẹ lójú tíráì kó wádìí rẹ̀ kó má jẹ́ pé òun ni ó wá di ìràn ayérayé tí ó wá di wàhálà síyàn lọ́rùn. bó bá mọ̀ pé òun sagbára kan wá lọ tó jẹ́ fún ẹ tíráì kó wádìí rẹ̀ kó máa dọ̀là kó mọ mú ìyá lájẹ mú ìyàwó lájẹ yóò yàwó gan mọ mú ọkọ lájẹ mọ mẹ́nìkan lájẹ láì mọ̀ wípé nǹkan tóun gan ti fi ọwọ́ ara ti tòun fà padà ni. gbogbo ọdún yìí mo tún fẹ́ wá bẹ àwọn èèyàn wa kán tọ́ra kán mọ̀ sẹ́yìn o ọmọ tá a fẹ́ bí jù lọ́dún yìí òun làwọn ẹ̀mí kan tó ti lọ. àwọn ẹ̀mí tó ti lọ tó ti kú. àwọn ẹ̀mí kan tó ti lọ tipẹ́tipẹ́ wọ́n fẹ́ padà wá lọ́dún. wọ́n dé kọ́ síbì kan tí ń túmọ̀ sí pé ọdún yìí o ọdún kan ni tó ṣe pé ẹ̀san sápamọ́ sí lábẹ́ mọ́jọ́ra rẹ lójú torí pé kí ni mọ́ fi àṣírí kan fi bà tọmọlàkejì yẹn jẹ́ tó bá dára ẹ lójú mọ́ ṣe lọ ó bọ́ lọ́hùn ní ẹsẹ̀ ògbèjì. ó túmọ̀ sí pé wọ́n lọ́dún tá a wà yìí dóbi bẹ́ẹ̀ dóye. àwo fẹ́ ya púpọ̀. àwo fẹ́ ya àṣírí fẹ́ tú ọdún ẹ̀san sì ni àwọn bàbá tí wọ́n ti lọ wọn làwọn ń padà bọ̀ lọ́dún yìí gbogbo àwọn tá a bá wá ń ṣe ní kọ̀kọ̀ tá a fi ń ba tira wa jẹ́ wọ́n ní ká yí padà náà fi ní kókò birimubirimu ló gbọ́dọ̀ dúró òkùnkùn birimubirimu sì ní òru ní kò mẹ́nu ọ̀wọ̀ ibi tí ká ti ṣọ́ra nù ká wá padà wá sínú ìgbésí ayé tèmi àti tiyín gbogbo wa la níjọ́ tí wọ́n bí wa gbogbo wa la lóṣù tí wọ́n bí wa gbogbo wa la ní àkókò tí wọ́n bí wa gbogbo ẹ̀ sì níbáṣepọ̀ pẹ̀lú ọdún kọ̀ọ̀kan tí ń wá sínú ayé bàbá àkọ́démọ́dún àgbà ṣé ká gbé láti orí ọjọ́ àbámẹ́ta yẹn gangan ni ká ti gbé ni àbí ká gbé láti orí ọjọ́ àìkú ká wá parí ẹ̀tọ́ ọjọ́ àbámẹ́ta ká máa wọnú ẹ̀ lọ́pẹ́sẹ̀sẹ̀ jẹjẹ. olóòtú ẹ̀rí táfi ṣé tó fi yé gbogbo wa ni pé ẹjẹ́ á dúró lérí ọjọ́ àbámẹ́ta yìí ká yànnàná rẹ̀ lọ́kọ̀ọ̀kan tó bá wáyá bóyá àmọ́ wa lọ lérí ọjọ́ tó dábàá ní àmọ́ wọnú ọjọ́ lọ ẹ̀rí tí kálukú mọ̀ wọlé ní sìgbẹ́ ọjọ́ báyìí lèmi ọjọ́ báyìí lèmi. ohun tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé kò ṣe pé a lọ sínú rẹ̀ lọ bóyá ọmọ tá a bí lọ́jọ́ àìkú tá a wá rí i pé ọmọ ọjọ́ àìkú àti mọ̀ orú ìṣesí wọn àti mọ̀ pé bóyá ọmọ tí wọ́n jó lóòótọ́ ni tẹnu wọ̀nyí bò òkùnkùn bírímù ló sì gbé ọdún yìí dúró yìí irú ìṣesí wo lóru ọmọ ọjọ́ àìkú ọmọ ọjọ́ Sunday Dimash tá a bí tó tẹ̀ ti ní gẹ́gẹ́ bí ìwà àdámọ́tọ́lọ́hún dámọ́ kí ni ó sọ nínú ìwà àdámọ́tọ́lọ́hún dámọ́ tí ó fi kẹsẹ̀ járí inú Doemi Vende yìí ṣe mọ̀ pé ẹ̀yin náà lè jẹ́ ká mọ̀ pé àwọn ọmọ ọjọ́ àìkú ọ̀pọ̀ wọn bóyá ọmọ kan méjì wọn bí lọ́dọ̀ ọkọ ẹ̀rí tí àwọ̀ bẹ̀ lọ́nà lóòótọ́ á lọ bẹ̀ níwọ̀n bá fẹ́rẹ́ jógi ká dúró lérí ọjọ́ àìkú yẹn náà nìkan torí tẹ̀gbọ́n-tàbúrò náà ibi tí àbá ti mu tẹ́lẹ̀ tí ó jọjú ni pé tẹ́rí ọjọ́ Jímọ̀ ló gbé àṣẹ kalẹ̀ fún ọjọ́ ẹni sùúrù ṣẹ́rí ẹja ṣe báyìí ohun tó ń bẹ jẹ́ kí àwọn èèyàn jàǹfààní ni pé gbogbo ẹnìkan sábà náà mọ́jọ́ sátidé a ti mọ̀ pé àwọn ni a fẹ́ bá sọ̀rọ̀ púpọ̀ orí wọn láti padà sí ni mo ṣe ní pé tá a bá gbé lọ́jọ́ àìkú tá a bá dé orí ọjọ́ Jímọ̀ tó gbé àṣẹ kalẹ̀ fún sátidé a wà á sọ nípa wọn àmọ́ kẹ́ni kò kókò tiẹ̀ mọ́ bóyá bóyá wọn yẹ Sunday nísìn èèwọ̀ tiẹ̀ lọ́dún yìí ni pé òkùnkùn bírímù lọ́gbọ́dún olóòótọ́ ni ẹ́ ṣọ ìwọ ọmọdé Monday irú kan báyìí ló ní lọ́wọ́ o lè ṣe báyìí ní ọdún báyìí kó yín ẹ̀ àmọ́ ní ọdún eléyìí tó bá ṣe torí pé olófà bàbá wa kò dára torí pé èmi ṣàkíyèsí pé ẹni pé ọ̀pọ̀ ẹlòmíà ní ọdún kan báyìí ó sì dá fóun nígbà tó ọdún báyìí dé nǹkan sì yí padà oṣù òṣàṣì o láàrin ọ̀sẹ̀ kan pa ọjọ́ Monday yóò mọ lọ́jà mọ́ta ọjọ́ sátidé kì í ṣe pé oṣù ló mu kì í ṣe pé àjẹ́ ló ṣàṣì kí ni àwọn nǹkan tá a ṣọ nínú ìràwọ̀ wa èyí ni mo rí pé àwọn ètò ọlọ́dún yìí
ló fi ń wọlé kí là àṣọ́nùrà ọ wa ní jíjẹ kí là àṣọ́nùrà ọ ní mímu àti sọ pé ọdún yìí o àti sọ ohun tó jẹ́ pé oúnjẹ wo la fẹ́ ṣọ́ra fún jù. àtẹ̀fẹ́ lọ bẹ̀ rárá olóòtú torí àwọn kan pè mí sákèésí ń parẹ́ ẹ rí olóòtú gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀bí mi pé ọjọ́ Dimanche kí ni ìbáṣepọ̀ tó ní pẹ̀lú ọdún yìí èní sọ ní ọjọ́ Dimanche ẹ já pa ọjọ́ mẹ́fà ọjọ́ kan lókù tí ó bá jọ tí ó fi pé ọjọ́ méje tó gbọ́dún dúró ẹ já pa gbogbo ọjọ́ méjèèjì pọ̀ torí gbogbo wa náà inú ọjọ́ méjèèjì ni wọ́n ti bí wa kí ni gbogbo wa ṣe inú ọdún yìí àtọmọjọ́ Monday o àti gbogbo ẹ o kí ni gbogbo wa ṣe ẹ̀kẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ nǹkan tí gbogbo wa ṣe ni pé ẹ má jẹ́ agbéra wa sáyé Ọlọ́run pàápàá wa alówó ẹ̀dá bá lówó a máa wá láti gbéra rẹ̀ sáyé Ọlọ́run ọdún yìí ń fẹ́ rẹ̀ sílẹ̀ torí nǹkan kékeré kan báyìí bá fi lè bọ́ sínú ẹrù ẹ nínú ọdún yìí tí o bá kún fún ìsùúrù tó bá kún fún ẹ̀mí ìmoore kí nǹkan náà kó tó kó nu ẹrù rẹ yóò pẹ́ kó sì tó rọ́nà àbáyọ rẹ̀ yóò pẹ́ ire ní ò bọ́ sínú ẹrù wa nínú ọdún yìí olóṣèlú torí ẹ̀ mo bá fi sọ pé gbogbo wa pátá nínú ọdún yìí ẹ má jẹ́ á fi ọ̀bẹ ẹ̀yìn jẹra wá ń ṣu ká ọmọ làkejì yẹn tó rí tí ọ̀nà là fún kó o sì wá ọ̀nà láti ba tiẹ̀ jẹ́ má jẹ́ orí bẹ́ẹ̀ torí gbogbo wa tá à ń bẹ lérí ilẹ̀ yìí pátá inú náà dé mílì náà ni gbogbo wa ṣe kíni o láàlọ́ ẹni tó fẹ́ rí 3,000 kò sí ẹni tó fẹ́ rí 100 igba ọdún àbí báwo lẹ máa ń pè kò sí lérí ilẹ̀ kò sí bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà ni wípé ọdún tó tẹ́rí ọdún tá a mú lọ dé mílì kíní kan yìí báyìí olóòtú ọdún kan ni tó ṣe pé Ọlọ́run fẹ́ tú ayé tò bí ìgbà ká sọ pé ayé parẹ́ nǹkan tuntun míì tó fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ àwọn tí ń bẹ nínú ẹ̀mí mo wá fẹ́ fi pa gbogbo wa pọ̀ pé nínú ọdún yìí o nǹkan kankan tí wọ́n bá jẹ sínú ara rẹ tó rí pé kò bá ẹ lára mu kó kúkú fi ṣe èèwọ̀ rẹ pé eléyìí èèwọ̀ mi ni kó máa jẹ́ pé ọmọ àdàgbà ló ní àmọ̀jẹ nǹkan báyìí ló ní àjẹ ló wà dà nǹkan báyìí eléyìí níbẹ̀ nǹkan tá a fẹ́ ṣe jù lọ́nà ọdún yìí ni pé ká má múra wá sínú jù ẹ fẹ́ràn ẹbí yín ẹ gbọ́ kí kálukú fẹ́ràn ẹbí rẹ̀ látara bẹ̀ láti yọ pé fẹ́ràn ìlú tó ti kó méjì ni wá òyìnbó èèyàn dúdú ẹ jẹ́ kéèyàn dúdú fẹ́ràn èèyàn dúdú ẹgbẹ́ rẹ̀ kí ìbò náà fẹ́ràn ìbò ẹgbẹ́ rẹ̀ ká má kó ti létà èyí tá a ti kó tà ẹjá tuntun gbà padà tẹ́ bá rí ìjọba ìlú Benin ẹ rí i pé ó jagun kan lọ́dún yìí ó lọ kó gbogbo nǹkan ìṣẹ̀ṣe tó ti lọ táwọn ìbò ti kó lọ ó gbà padà ẹ jẹ́ káwa náà ṣe kí ni o ká gba oore wa padà sínú ẹbí wa ká mọ̀ ta ẹbí wa nù àjẹ́ kan bẹ nínú ẹbí wa ni mo fi sá ìdílé ìyá mi ò da èyí tó bá fẹ́ ṣe ń dílé ìyá ẹ̀ ní o ṣe gbà tán lóyún ẹ̀ sínú ṣe bá jẹ́ tí ń bẹ́ẹ̀ ṣe bí wọ́n rí ẹ̀ ìgbà tó yún bẹ́nu ìyá ẹ̀ àjẹ́ tí ń bẹ́ẹ̀ lé bàbá ẹ̀ ó rí àbí kò rí ẹ̀ ó rí ẹ̀ nígbà tó ń ra tó bí ẹ tó ń ra lẹ̀ kùrùkùrù báyìí gbogbo àwọn àjẹ́ tí wọ́n sọ ẹ̀ wọ́n rí ẹ̀ kí ló adé tó yájẹ́ pẹ́ gbà tó dàgbà tó fúnra ẹ̀ ń sinmi ọdún yìí ní ká ṣe kí ni o ká fúnra wa ń sinmi torí pọ́jọ́ sátidé ọjọ́ ìbẹ̀rẹ̀ ìsinmi ni ẹ gbọ́ ìbẹ̀rẹ̀ ìsinmi ni ká fúnra wa ń sinmi lérí ìròyìn ọkàn ká fúnra wa ń sinmi lérí gbogbo nǹkan tó rí pé tó bá ṣe yóò kó là lórí àbí yóò kó ìdààmú kan bá ọmọlàkejì rẹ ká fúnra wa ń sinmi lérí rẹ̀ nǹkan tọ́dún yìí ti ń sọ fún wa lẹ́yìn pé ọdún yìí o ó tún bẹ̀rẹ̀ lérí tuntun gbogbo àwọn ọmọ tẹ́ fẹ́ bí lọ́dún yìí ẹ tún lọ ṣèwádìí rẹ̀ pátá àwọn ẹ̀mí kan tó ti lọ ìdílé òun lẹ fẹ́ bí o yàtọ̀ sóbìnrin o torí obìnrin ilé ọkọ tó lọ fẹ́ ẹ̀ ló ti bí tiẹ̀ ẹ gbọ́ tí o bá bímọ obìnrin tó lọ lọ́kọ ìdílé kan àwọn tó ti lọ́bẹ̀ ni ó bí o kò lè bí èyí tó ti kó lè bàbá tiẹ̀ o èyí tẹ̀yìn náà bá fẹ́ wá sílé tí ní ó ṣe kí ni o. ló bí àwọn tí lọ́nà tí yín náà. torí náà ni pé ẹ má ṣẹ́yún àìsàn ẹ̀yìn ríre ẹ̀yìn dúdùn ó ṣeé ṣe kẹ́yìn kẹ́lò èmi nírú àìsàn yìí tẹ́lẹ̀ ọdún yìí ló mú dé o kẹ́yìn kan dédé ré fún yìí. kẹ́yìn kọ́ dédé lẹ̀ kọ́ bí. tí wọ́n ti dà nǹkan lẹ̀ fún ẹ̀ ọdún yìí ni. o gbọ́. ẹ mọ̀ dé o ẹ mọ̀ dé o. ẹ̀jẹ̀ gbẹ lójijì wọ́n rí bá ẹ̀jẹ̀ sì gbẹ lára rẹ̀ kí ló dé ìdí kan sí ìdí kejì kí ló ti lò irú ọṣẹ wo ni wọ́n ti ṣe fún ẹ tó wẹ̀ lọ́jà rí
ó ṣeé ṣe kó mọ wá mu ẹ̀jẹ̀ lára àwọn ọmọ. kábíyèsí. mo fi sọ pé tẹ́nìkan bá ní nǹkan agbára kankan lé kó wádìí rẹ̀ pé nǹkan báyìí ti ń lò ó kí ló gbé dúró kí ló fẹ́ gbà kó máa di pé àjẹkàn wọlé nìrọ nǹkan tó ti ṣe kalẹ̀ tẹ́lẹ̀ ó ṣe kí ni ó wá gbẹ̀san. ọdún ẹ̀san lóde yìí o. ọdún ẹ̀san lóde yìí. ìdí tó fi wá jẹ́ pé a sọ pé ogun fẹ́ ṣẹlẹ̀ lérí àwọn ìlú kan nìṣirò tá a ṣí kalẹ̀ 3 lọ́tún 3 lósì tó dẹ bá rí òdo tí ń bẹ níwájú èjì tí ń bẹ bí. ẹ rí i pé èjì òdo èjì 2022 2022. tẹ bá rí òdo yẹn ẹyọkẹyọkan tí ń bẹ nínú òdo ó pọ̀ lọ jáde rẹ̀ torí tẹ bá lọ dérí pé ìgbà tó dérí náà 2000 ẹ rí i pé 0000 ló wà níwájú rẹ̀ ìgbà tó yẹ wọ́n bẹ̀rẹ̀ sí parí nínú ìṣirò òdo yẹn náà ó dúró lérí èjì ẹ gbọ́ nínú ìṣirò ẹ̀mí òdo yẹn ó dúró lérí méjì tó wà bí òun náà dúró lérí méjì tó jẹ́ pé ọgbọgba ọjọ́ náà òun náà wá pínra rẹ̀ mẹ́ta òun náà dúró lérí ọgbọgba tó jẹ́ pé ayé náà tún wá dúró báyìí. ó wà lórí òṣùwọ̀n. tó bá jẹ́ péjọ Jímọ̀ ló bọ́ sí irú ìbéèrè tẹ́ wá fẹ́ bí mi mo dérí rẹ̀ yó kí ló bá jọjọ́ Jímọ̀ ló bọ́ sí ẹ rí i pé àwọn ọmọ ọjọ́ Jímọ̀ wọn ò ní pọ́blẹ́mù púpọ̀ lérí pé kí ni o àwọn a máa wá pé kí ọ̀rọ̀ wà báyìí gbogbo ọ̀rọ̀ kó sáà ti wà báyìí ilé ayé ò sì sí báyìí. kábíyèsí. ẹ̀rí ní ọmọ ọjọ́ Dìmọ́ṣì náà gàtẹ́ wá béèrè ń pa rẹ̀ àwọn èyí fẹ́ fi ọ̀rọ̀ pamọ́ àwọn náà fẹ́ pé kí wọ́n sọ ọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí. ayé ò sì rí bẹ́ẹ̀. kábíyèsí. mo fi sọ pé ẹsìn ẹ má parọ́ nù ayé. náà ni mo fi sọ pé ẹ jẹ́ ká sòótọ́ ló yẹ níbi tó yẹ ká ti sọ nínú ọdún yìí. olóòtú ìgbọ́ Yorùbá mi dáadáa àwọn tí ó gbọ́ ẹ jẹ́ àsòótọ́ níbi tó yẹ ká ti sòótọ́ àmọ́ mọ́ fi ọ̀bẹ yìí jẹ́ ọmọlàkejì rẹ níṣu. ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá rí òótọ́ tó bá sọ kó má bẹ̀rù lórí òótọ́ tó ṣe kó mọ̀ pé òun sọ tí. ọmọ tó bá rí pé ibi tóun ti fẹ́ sọ yìí yóò dá nǹkan kan lẹ̀ kó má sọ kó wá bí ó ti gbé kalẹ̀ tí yóò fi ṣe kí ni o tí yóò fi nójú tú torí òótọ́ ọ̀rọ̀ kan wà á sọ yóò dogun lẹ̀ bẹ́ẹ̀ náà sì ni irọ́ mi wà á pa yóò paná ogun rẹ̀ ẹ̀rí lọ́dún la fi sọ pé ọdún yìí ṣe ogun kan ó ṣẹlẹ̀ kò sí láàárín àwọn tí ń darí ìlú. ọ̀dà gbàtẹ́nu ogun ó ṣẹlẹ̀ láàárín àwọn tí ń darí ìlú gẹ́gẹ́ bí ohun tó gbé ọdún yìí. gẹ́gẹ́ bí ohun tó gbé ọdún yìí dúró. ṣé táwa wá bó báyìí a ti mọ̀ pé láàárín àwọn tí ń darí ìlú bóyá ìlú sí ìlú ni wọ́n bára wọn jà àbí nílùú kan láàárín àwọn alágbára ìlú yẹn wọ́n bára wọn jà ká tún wá padà wá pé láàárín àdúgbò àti inú ilé wọnú yàrá ẹni àbí láàárín ọkọ àti ìyàwó torí ogun tá à ń sọ yìí ibi kan ló ti bẹ̀rẹ̀. ní ó ti bẹ̀rẹ̀ níbi tí ìyàwó ti sọ pé ibi tó ń wà yìí o òun la láṣẹ nù lé ṣe mọ̀ pé ìjàgbá dìde níbi tí ọkọ ti sọ pé èmi náà gangan la láṣẹ nù lé yìí tí ó bá ìkọ̀sílẹ̀ fẹ́ pọ̀ jù ìkọ̀rọ̀ ẹni ilẹ̀ yóò pọ̀ lọ́dún yìí. sọ pé kí kálukú wa gbéra wa padà nínú ilé Ọlọ́run ká mọ̀ péra wa ní Ọlọ́run torí ó pọ̀ nínú àwọn ẹ̀dá èèyàn tó ṣe pé wọ́n náwó wọ́n ríra wọn gẹ́gẹ́ bí Ọlọ́run ládùúgbò ó pọ̀ nínú àwọn ẹ̀dá èèyàn tó ṣe pé Ọlọ́run gbé ọ̀rọ̀ kan fún wọn wọ́n ríra wọn gẹ́gẹ́ bí Ọlọ́run nínú ilé tí wọ́n ń gbé kí kálukú wa ríra wa nírìí pé ẹ̀dá èèyàn ni wá tó ṣe pé àwa lo ilé ayé yìí díẹ̀ á sì tún ṣe kí ni o á tún padà lọ ẹ̀rí mo fi gbogbo nǹkan tí a fẹ́ ṣe inú ọdún yìí ni pé ká ju pájúṣẹ̀ sílẹ̀ fún Ọlọ́run láti mọ ibi tá à ń lọ tí ẹnìkan bá sọ pé ó rúhun lójú bó bá ní àfa kan kó ṣèwádìí lọ́dọ̀ ọdún yìí o ọdún tó dé yìí o eré ọwọ́ wo mo wà ìràwọ̀ wo ló tukọ̀ mi nínú ọdún yìí tí mo fi làájá tó tùbà tó tùṣẹ dìrèdè kò jù bẹ́ẹ̀ lọ ló tù. ó dà bàbá àkọ́rẹ́ mo dàgbà mo fẹ́ béèrè kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ fún wa pé ọdún yìí kẹ́ẹ̀ má ṣe àbòsí kó má fi ọ̀bẹ yìí jẹ ra ẹni léṣu lẹ́yìn jẹ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ́ ẹ̀ sọ fún bóyá bí ọlọ́mọge àbẹ̀ntì ìṣẹ̀lọ́mọge ẹni kọ́ má ṣẹ́yún bẹ́ẹ̀ni torí pé ó ṣeé ṣe kí wọ́n ṣẹ́yún kó ṣẹ́yún kó má rọmọ bímọ àbí kó ti bẹ̀ kó bá lọ. ẹ wá dákun ẹ rí i pé gbogbo aláyé lónìí nìsín kò sí ohun tá à ń wá tó kọjá pé àti jẹ àti mu gbogbo ala sì ń sáré àjò káàkiri pé báwo ni ó ṣe dáa ẹ sì sọ fún wa pé bẹ́ẹ̀ yẹn bá ní nǹkan kan nulẹ̀ kó gbé jáde ẹni tó ti nígbà ọṣẹ tí ń wẹ̀ tó dẹ̀ rí pé gbọ́ ọṣẹ yìí ń jẹ́ fóun
ó ń dúnà ó ń jùbà ó jùṣẹ ẹ sì sọ fún wa ní ìsìn pé bẹ́ẹ̀ yẹn bá ní nǹkan kan nulẹ̀ kó wádìí rẹ̀ ní kó gbé jáde kó lọ wádìí rẹ̀ pé bí ṣe ń jẹ́ fún mi yìí o kí ni mò ń gbà ṣẹ́díẹ̀ ni ó gbà ní ẹran ni ó gbà ní ìkankan ni tó bá lọ wò pé ń jẹ́ tí ń lò tí ò wádìí rẹ̀ yóò padà ń bọ̀ nínú ọdún yìí ó wá béèrè tó bá sì wọnúlé kó tó jáde iṣẹ́ ni olóòtú nǹkan tí mo fẹ́ sọ gangan lẹ́yìn ni ó gbé dànù ohun tẹ́ ẹ sọ fún wa bẹ́ẹ̀ ni pé gbogbo ohun tẹ́ ni kálukú ń lò ti fi ṣàgbára kó wá ní gbàgbára ẹ̀ ń jẹ́ fún kó wádìí rẹ̀ nínú ọdún pé kí ni yóò ń jẹ́ fún mi wa ṣé okùn bẹ́ẹ̀ àbò ti kó àbí kankan wà tí mo fẹ́ fi ó wà bẹ́ẹ̀ tí ò bá síbẹ̀ kò ní mọ̀ ṣiṣẹ́ ṣé nǹkan kan wà tí mo ṣe tó fi lọ wájú àbí ibi tí mo lò yẹn dé yìí ó tó nǹkan tó fẹ́ wálé ibi tí mo lò yẹn dé yìí ó tó torí nǹkan mi wà gbogbo nǹkan ló ní géètì tiẹ̀ gbogbo nǹkan ló láì àsìkò ibi tí ó ti dúró nǹkan tí mo fẹ́ sọ gangan lẹ̀ pé tó bá ní ọ̀nàṣírí kan tí ń jẹ́ fún ẹ tíráyì lọ ṣe ìwádìí nípa rẹ̀ pé kíní tí ń lò yìí o irú sàrà wo mo ṣe fún lọ́dún yìí tíṣẹ́ rẹ̀ fi tẹ̀síwájú tó o bá lọ béèrè ó ṣeé ṣe kó di nǹkan tí ń gbẹ̀mí ó ṣeé ṣe kó di nǹkan tí ń génà fún yàn olótú ó ṣeé ṣe kó di nǹkan tí ń kó ìdààmú kan wọlé sínú fámìlì tí ẹ mọ̀ wá wádìí rẹ̀ kiri láì mọ̀ pé nǹkan kékeré yẹn ó lè ní ọdún kan àbọ̀dún ẹ kọ́dà ogún ọdún rẹ̀ tó jẹ́ pé mo ti ń lo àṣírí yẹn ìṣe sàrà kan fún ọdún yìí yóò béèrè sàrà o olóòtú ọdún yìí yóò béèrè sàrà o nǹkan tí mo fẹ́ sọ gangan òun lẹ̀. bàbá àkọ́dọ́mọdọ́ àgbà ẹ jẹ́ ká wá bọ́ sí ọjọ́ sátidé tẹ́ sọ yìí ọjọ́ àbámẹ́ta tí ẹni dúdú ló gbé dúró àwọn ìyá mi ṣàròmà fi àná ó sì ní arúgẹgẹ níyẹ mo ṣèbáyé lálẹ́ tòní àwọn ọmọ tá a bí ní ọjọ́ àbámẹ́ta yìí kí ni ìgbésí ayé wọn nínú ọdún yìí ṣé wọ́n fẹ́ ní owó lánìyàrá ni àbí aburú kan wà tó jẹ́ pé ó ti jókòó tì wọ́n tó sì yẹ kí wọ́n gbọ́ báwo ni wọ́n ṣe ṣe nínú ọdún yìí torí pé ọdún wọn lélẹ́yìí báyìí. ẹ ṣe wọn ló tu. àwọn ọmọ sátidé ni mo sọ sàmìdì. gbogbo wa pátá náà owó ní òwà wà nínú ọdún yìí. àmì àṣẹ wa. àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àtọmọ sátidé wa àti gbogbo wa ire ní òwọlé bá wa. àwọn ọmọ sátidé nínú ìràwọ̀ wọn àwọn àti ẹ̀mí tí jọ ń rìn jù ní ẹ̀mí àbíkú. ẹ̀mí àbíkú tí wọ́n jọ ń rìn yálà ó lè jọkùnrin ni nínú ọdún yìí mo ní kán má ṣẹ́yún kí tán bá bẹ́ lo àṣírí kankan wádìí rẹ̀ kó tó di pé wọ́n mọ̀ lò kó má di pé yóò gbà bọ̀dẹ̀ fún wọn. inú ọdún yẹn ni pé ṣé wọ́n náwó àbí wọn ni wọ́n náwó gbogbo wa ní ònàwó kò sẹ́ni tọ́lọ́run bá dá wá sékè èèpẹ̀ tí ọlọ́run fẹ́ fìyà jẹ tí a bá ń sọ fáwọn ẹ̀dá pé á lówó èròǹgbà ọkàn wa ni pé á náwó bíi ọba àlù kan ṣé rí ẹni tí ọlọ́run bá fún ní àlàáfíà tí ń lọ tí ń bọ̀ tó ń jẹ nǹkan tó wù olówó ni àṣírí gbogbo wa ni ó bò ní ọdún yìí gẹ́gẹ́ bí ìbéèrè tẹ̀bí mi ọmọ sátidé àṣírí mo bò púpọ̀ lọ́pọ̀lọpọ̀ jù torí pé kí ni èèyàn tútù ibi tó tútù ni wọ́n máa ń ba sí bí gẹ́gẹ́ bí scorpion àkekèé tá à ń sọ yìí ibi tó tútù ni wọ́n máa ń ba sí tí wọ́n bá sì ba sí ibi tó tútù wọ́n fẹ́ràn pé tí o bá ṣe nǹkan fún wọn tọ́jọ́ sátidé bá fẹ́ ṣiṣẹ́ lérí wọn dáadáa tó bá ṣe nǹkan fún wọn wọ́n ṣe bí ẹni tí ò bínú àmọ́ wọ́n ń bọ̀ wá ránró rẹ̀ fún ẹ ló fi jẹ́ pé ìwọ̀ wọn lọ́dún yìí ni pé kán yọ oró rírán káàrùnrú àgbẹ̀sán yorùbá ní ká fi oró fi ya oró kì í jẹ́ kó oró tètè tán tá bá ní apẹran kan dí ẹran kan wọ́n lẹ́ran ó tàn nù ọgbà ẹ̀gbọ́ ó túmọ̀ sí pé ọmọjọ́ sátidé kó má ràn oró kó má ní pé ọ̀hún fẹ́ gbẹ̀sán tá bá ti mẹ́lì kan sínú kí wọ́n yọ̀ǹda rẹ̀ kí wọ́n fi lé ọlọ́run lọ yóò fi dà lọ́nà wọn fi sí nínú ọdún yìí ni wọn ò fi ní kó sínú òkùnkùn nǹkan lálẹ́gbẹ̀ẹ́ yẹn mọ́ sátidé wọn ó sì sàárà ìyọ̀ǹda kán fi gbogbo nǹkan sílẹ̀ fọlọ́run ó túmọ̀ sí pé kán má gbèjà ara wọn. ó túmọ̀ sí pé táwa ní ká wò dáadáa bàbá wa kọ́ni mo dọ̀gba tí n bá ní fẹ́ fu làákàyè ọgbọ́n inú mi wò àwọn ọmọ ọjọ́ sátidé nǹkan ìbínú ó mọ̀ kọlù wọn lọ́dún yìí tó pọ̀ jù nǹkan tí wọn ò fẹ́ rí ẹ̀gbin tí wọn ò fẹ́ kókó wọn yóò ya ọ̀dọ̀ wọn torí kó lè gba oore ọwọ́ wọn dànù. ilé ayé tá a ń lò òdì ni ọ̀rọ̀ náà yorùbá náà lẹ́kọ̀ọ́ tuntun yẹn òdì ayé là ń lò. ìbínú yóò wáyé wá ìbànújẹ́ yóò wáyé wá ìjà tí ì ṣe ti yín gbogbo àwọn nǹkan tó ṣe pé yóò fẹ́
kọ ẹsẹ̀ yín dínà tí ó fẹ́ kọ yín lẹ́sẹ̀ tí ó jẹ́ takùn kẹ́ ẹ má bàa rọ́nà lọ yóò wá. ire yín ó pọ̀ nínú ọdún yìí, ire pọ̀ ni gbogbo wa ló pọ̀ nínú ọdún yìí. ire pọ̀ ni tó bá lè ti wá rí bẹ́ẹ̀ àfi ká yọ ṣẹlẹ̀ kọ̀ọ̀kan ẹ mọ́ bínú ẹ mọ́ jà lágbájá ṣe màá gbẹ̀sọ lágbájá lè ṣe é kò ní màá dẹ̀ gbá lójú ó lè gbá lójú kó dákú ó lè tibẹ̀ kú ó dèrò ẹ̀wọ̀n ni títí ayérayé gbogbo títí ayérayé tó fẹ́ ṣe láàrin ọdún gbogbo ni tọ́lọ́run kó kalẹ̀ fún ọlọ́mọdé òdìdẹ ní ẹlẹ́ni. àmín tó èèyàn ọmọ sátidé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dọwọ́ yín ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ ká sì wọ́n ní ká yọnu sí gbogbo ohun táwọn ìdá bá ṣe fún wa ká má gbéra wa sáyọ pé èmi ni mo tó báyìí mo gbọ́dọ̀ ṣe fún èèyàn ọmọ sátidé òun nù ẹ dìímú ẹ̀yin lẹni ọjọ́ yìí àtàwà tó kù náà gbogbo wa kájọ dìímú káàbàrà wa dàkadà tó yẹ ká bá wa fà ṣé wá rí nínú àwọn ọdún tá a gbé dání ọ̀pọ̀ wa lágbà yìí pé àwọn ọ̀rọ̀ àwọn kan lọ́ọ̀ fi gbélé ayé dúró a mọ̀ pé iná atẹ́gùn omi ilẹ̀ ǹjẹ́ nínú ìràwọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí èwo ló gbé sátidé yìí dúró gangan ṣátẹ́gùn ni ilẹ̀ ni omi ni. ṣé wọn ló tó ẹ̀rí pé ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ti ṣàlàyé nípa rẹ̀ pé sátidé yìí omi àmọ́ ẹ̀rẹ̀ ni. omi ẹrọ̀fọ̀ ó jẹ́ pé omi tó wà nínú ẹrọ̀fọ̀. ẹ ṣeun tí a bá fẹ́ túmọ̀ bẹ́ẹ̀ ni pé ká má jẹ́ kí ìdọ̀tí pọ̀ ní agboolé wa bí omi adágún omi ìdọ̀tí a lè tara bẹ̀ kó àwọn àìsàn tí wọ́n pè ní kólérà gbáà lẹ́ ń pè ó lè tibẹ̀ wọlé síyàn lára. bàbá wa àkọ́dé mọ́ọ̀dù àgbà ṣé ẹ rí ohun tẹ́ ẹ mẹ́nu báyìí. ó lè wá fa àìsàn kan jáde. ṣé ẹ rí ohun tẹ́ ẹ mẹ́nu báyìí ọ̀rọ̀ tẹ́ ẹ mẹ́nu báyìí àwọn bàbá wa ń lẹ Yorùbá a kàn ń fojú rénà wọn ni pé wọn ò ní mọ̀ wọn lápèjú. ohun tẹ́ ẹ mẹ́nu báyìí látàrí pé ká má jẹ́ kí ilé wa dọ̀tí. bẹ́ẹ̀ni. ọdún yìí ohun tó fẹ́ mú fún wa ni pé ọ̀pọ̀ ẹlòmíì ló jẹ́ pé oore fẹ́ wọlé ṣùgbọ́n ilé ẹ̀ dọ̀tí ló jẹ́ kó oore wọlé. ọkàn rẹ̀ dọ̀tí. wàláì torí pé ọ̀rọ̀ náà nu ìtumọ̀ ọdún yìí. ọdún yìí tọkọ wa bá dọ̀tí oore àti wọlé oore sí ni lára ó dìjọ̀gbọ̀n. torí ẹlòmíì dára rẹ̀ lójú débi pé tábàlà àdúrà kan bẹ sàrà kan bẹ tutù kan bẹ kò ní ó dára rẹ̀ lójú pé bí tóun ẹ̀mí tóun lè dé yìí òun gan ó gbèjà ara tóun. tọkọ ẹ sì dọ̀tí. tọkàn rẹ̀ dọ̀tí ni. ayé ọdún tó ta wà yìí bàbá wa kọ́ ló mọ̀ rẹ̀ kú làákàyè. dọ̀tí ni. àní báwo ni èmi àti ṣe fẹ́ yọ ìdọ̀tí ọkàn ká tó wá sọ̀dọ̀tí inú ilé bí dọ̀tí ọkọ̀ wo ò bá kò àti dá fún wa di wàhálà. ọdún yìí wọn ló kù birimu ó túbọ̀ sí pé gbogbo wa inú dọ̀tí la wà ṣe é pé à ń kó nu kòrónà à ń bọ́ nu kòrónà á ti dọ̀tí. rẹpẹtẹ ayé di dọ̀tí. ayé dọ̀tí. ó dọ̀tí. gbogbo wa dọ̀tí ọkọ̀ wa dọ̀tí. agbẹjà fọmọ náà dùn. báwo la ti fẹ́ fọmọ lọ dùn. kí nǹkan tí ó ṣe pé nǹkan burúkú ò ní wá sá pamọ́ sóde ayé wa tí scorpion bá sá pamọ́ sínú ilé fún yàn nínú ilé tó dọ̀tí yóò mọ̀ bu ẹ̀jẹ̀ yóò mọ̀ ṣe ń yàbá ẹ̀ nímọ̀. bọ́lá ti fẹ́ rí. nímọ̀ tẹ́ ẹ̀ bá múra ẹ̀ nímọ̀. bọ́lá ti fẹ́ rí. ọ̀rọ̀ ọdún ìpè tí nǹkan burúkú kan bá fi lè wọlé síyàn lára pẹ́kẹ́ báyìí ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ àrọ́mọdọ́mọ wa ni ó mọ̀ jìyà rẹ̀ títí kọ́dún náde mílì tó fẹ́ parí tó kó tó wá di pé túrọ́ mílíọ̀nù kìíní kan. àwọn àti lọ́gbà ẹ̀ àti lọ́gbà ẹ̀ kọ́lọ́hún ṣáà. báyà dẹ̀ láti tún padà wá tó láti padà gbọ́. nítorí náà ni pé ọdún yìí kan tó gbé dúró jù ni pé ẹja fọra wa mọ́ nínú ẹbí ká fọra wa mọ́ nínú ilé. láàrin tọkọ tìyàwó ọkọ tìyàwó kọkọ wọn mọ síra wọn. ọkùnrin mi lọ́dún pé kóun bá ti ìyàwó tòun jẹ́ kó mọ̀ ṣe ń da fún ìyàwó òjò. bẹ́ẹ̀ náà ni yóò wu ìyàwó mi láti bá tọkọ rẹ̀ jẹ́. ọkọ tòun bó ṣe ń da fún yìí tóun ò bá yẹ ti bá tiẹ̀ jẹ́ yóò fẹ́ yàwó lé o. bẹ́ẹ̀ ni ọdún ikọ̀ ó kọ́ tó bá ní pé wọ́n tira ayé rẹ̀ nǹkan kankan tí ó dálẹ̀ fẹ́ ni pé ò ní wá bọ́nu rẹ̀ kódà bí ó bá kú gan ó tún kù nù rẹ̀ ìtorí rẹ̀ náà ni pé ẹja fọra wa mọ́ lọ́dún yìí ká fọra wa mọ́ tónítóní ìyàwó ni ọmọ ni ó bàbá sọmọ ni ó ọkọ sí kájà fọra wa mọ́ nǹkan tọ́dún yìí ti ń bá wa sọ. ohun tọ́dún yìí bá wa sọ òun náà ti gbọ́ yẹn pé ká fọra wa mọ́ àti wà ní ìdọ̀tí onídọ̀tí ni gbogbo wa. ẹni tó bá rí i pé òun lè pé
kóun sọ fún. lágbájá ibi tá a ti pàdé ó ti jẹ́ kọ́kọ́ wa mú abá ti rí káṣẹ́ wa. wa yọ pípé yẹn kó torí pé kí ni wọ́n ní kọ́ba pẹ́ kọ́ba gbó kọ́ba tọ́ wọ́n ní ẹnu eré ahọ́nlẹ̀ yẹn wà kọ́ba kú tèmi tọ̀ lábẹ́nu ọkàn tí a bá ní apẹ̀rẹ̀ wa lóde nínà gan ẹlòmíì ní. a ti ní ọgbọ́n ní dá o ọgbọ́n ní dá ó fi nǹkan sẹ́nu pẹ̀lú ní o wọ́n yọ̀ǹda rẹ̀. wọ́n yọ̀ǹda ẹnu ọkọ̀ o bá pàdé ẹ̀ tó bá ṣe kíkira yín kódà ẹgbẹ́ abẹ́ ẹlòmíì ní kíra wọn inú wọn sì máa dùn síra wọn. bẹ́ẹ̀ni tẹ́wọ́ sọ Ọlọ́run pé Ọlọ́run lágbájá má jẹ́ kí nǹkan ó ṣe o. gbogbo ẹni tẹ́ ẹ kàn tẹ́ ẹ ti kàn. tó ti kàn mọ́lẹ̀ tẹ́ ẹ ti kàn. ìpè lágbájá yìí ibi iṣẹ́ kò ní lọ ńbẹ̀. ẹ lọ yọ. ó ní ká lọ yọ ẹ lọ yọ kájọ lọ yọ kò ní. èmi ti di ẹlòmíì sínú ọkọ̀ ọlọ́yọ́ kò. èyí tó wá ṣe mí láàánú ni pé tẹ́ ẹ ti jù nú omi ńkọ́ ẹ fọkàn yọ Ọlọ́run ràn wá lọ́wọ́ láti yọ èyí tí ń bẹ nú omi ẹ gbọ́ lọ́wọ́ tẹ́ bá fẹ́ ṣe fún ẹni bẹ́ẹ̀ ṣe fún kẹfì yáfi rẹ̀ ẹ gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ lókè. tó òun lẹ ti gbọ́ yìí tí bàbá Àkàndé ọmọ ọ̀dọ̀ àgbà ti sọ wípé gbogbo wa ti wà nù dọ̀tí a dọ̀tí a sì gbọ́dọ̀ wẹ̀ láwẹ̀ mọ́. ó ti kó dààmú bá wa o. òun ní kó dààmú bá wa o inú ilé gbogbo àwọn ọmọ tá a bí gan inú dọ̀tí ni wọ́n wà o. torí wọn ò gbọ́ràn fún wa mọ́. torí wọn ọmọ ò gbọ́ràn mọ́ o. àwọn bàbá gan a máa wo ọmọ mi bí ẹni pé ṣé mo sì bí yìí náà ni. kọ́lọ̀ ó ṣàánú wa kíní kan ni wọ́n fẹ́ fi kún ètò yìí ṣé kí bàbá Àkàndé ọmọ ọ̀dọ̀ àgbà wọ́n ti mẹ́nu bà àwọn kan sì ń jàǹfààní ẹ̀ lọ́dọọdún àwọn kan sì ń béèrè fún ní wípé bọ́dún bá dé báyìí ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń jàǹfààní ewé tó gbé ọdún kọ̀ọ̀kan dúró irú ewé là ń wẹ̀ nínú ọdún náà tá a fi ń ré ibi àbí tá a fi ń ré ẹ̀gbin àtàwọn ọ̀dọ̀tí ní ara wa tá a fi ń ré dànù. ọdún 2022 yìí ewé ẹ̀ wà tó gbé dúró àmọ́ gẹ́gẹ́ bí tí bàbá Àkàndé máa lọ ká sọ èyí tí wọ́n sọ lẹ́nu yìí pé ká fọkàn wa mọ́ ó nágbára ju pé kọ́ ní kẹ́ wá gbé ewé ẹ̀ lọ àmọ́ tá a bá fọkàn tán mọ́ tó bá tún wá gba ewé tó tún lo ewé kún ayé ẹ̀ máa dá màá ní. tó bá fọkàn tán kó fọ ara kó tó bá fọkàn tán fọ ara náà kó mọ́ tónítóní kò páyé kan gbogbo ara wà nù dọ̀tí ìdọ̀tí tí wọ́n sì ń sọ yìí yàtọ̀ sí pé ìdọ̀tí ohun tí ọdún gbé dúró fún wa ìdọ̀tí àṣàsí ọ̀tọ̀ ni ìdọ̀tí èdì ẹjọ́ wà ń biṣẹ́ ẹlòmíì ti sàṣì lágbájá pé ìrẹ̀wẹ̀sì kó máa bá ẹ wà á débi iṣẹ́ wà á kọ̀ máa sùn ni. àbí wọ́n tó ti lóyún oṣẹ́. ẹlòmíì ṣẹ́yún ó àgbọ̀bì burúkú ti wọnú ara a gbọ́dọ̀ wẹ̀ jáde kóònù ọdún yìí o gbọ́dọ̀ wẹ̀ dànù ẹlòmíì ṣọ́ọ̀bù tó gbà ẹni tó lo bẹ̀tẹ́lẹ̀ kí ló rí ìbọ́bẹ̀ tó mọ̀ ìjọ dọ́gba mọ́ra wọ tiẹ̀ gbà tí wọ́n gbà tán o gbà tán kò lọ déédéé o gbọ́dọ̀ fọ ṣọ́ọ̀bù yẹn ní o tó fi ń fọ wọ́gọ́ tó wà ń bẹ̀ o ti gbà bọ̀dì o ti gbà gbọ̀bì ó ní kó túra ẹ̀ ṣe. ó di dandan. gbogbo àwọn nǹkan wọ̀nyí ló kó dọ̀tí wọnú ayé ẹ̀yin náà wo àwọn ẹ̀dá tí a bá wẹ̀ láàrin ọ̀sẹ̀ kan á bẹ̀rẹ̀ sí ta firifiri látàárọ̀ dalẹ́ kọ́tẹ́ kódà bílẹ̀ bá ń ṣúbà ìwọ́gò òní gbádùn ara ẹ̀ mọ́ ká tó wá sí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta bá a ṣe ń dọ̀tí nínú ara yìí bẹ́ẹ̀ là ń dọ̀tí nínú ìràwọ̀ bí ìràwọ̀ bá sì dọ̀tí báyìí àti lọ́wájú inú ayé fẹ̀dá ó dìjọ̀gbọ̀n ó dogun nìyẹn ẹ dákun ẹ jẹ́ ká wọ́nà àbáyọ sí gbèsè ayé wa ọdún dẹ́bìbẹ́ndé lásán pẹ̀ yìí àti ohun tó gbé dúró ọdún yìí ìdọ̀tí òkùnkùn bírímù gbogbo wa la dọ̀tí báwo la ṣe fẹ́ wẹ̀ra wa mọ́ nínú ọkàn nínú ara tá a fi bọ́ sínú mímọ́ báwo la ṣe ṣe wọ́n sì ní a máa gbẹ̀san nínú ọdún yìí wọ́n sì ní má wòra rẹ pé moto èmi ni moto máa ṣe fún lágbájá tí ìbá ṣe èmi ṣe lágbájá lè jẹun tí ìbá ṣe èmi ṣe lágbájá lè jẹun tí ìbá ṣe èmi ṣe lágbájá lè mu wọ́n nínú ọdún yìí alágbára ń ṣubú yakata níbi tí ò tilẹ̀ rò pé yóò ṣubú dáadáa ọ̀lẹ́ ó dìde iwájú alágbára inú ó sì máa bí alágbára pé níwájú mi nìwọ ti ń dìde tó bá ní kóhun tún sáré kóhun tún gbà mọ́lẹ̀ yóò tún kó jọ̀gbọ̀ wọ́n nínú ọdún yìí ni o wọ́n tó ti ga tó wá òpè alágbájá máa ń ga bọ̀ wá bá mi èyí tó bá ọ̀rá fílẹ̀ pé wo tó bá lè ga ní kó máa ga lọ òkùnkùn bírímù lọ́dún yìí o tó bá ní kó tẹ́ lọlẹ̀ ó lè jẹ́wọ́ tó gbélé lórí ibòmí lùwọ́ lọ tẹ́wọ́ dà tóun á tún gba bòmí yọ torí ní òkùnkùn la wà òru òun ẹnu ọwọ́ àárẹ̀ ọdún yìí bàbá Àkàndé wọ̀rọ̀ ká sọ pé àárẹ̀ ra wa bàbá yìí inú òkùnkùn la wà tàbá sì wà á lókùnkùn
akọkọlura wa lẹ́nu kò rẹ́nì kan mọ́ o. bẹ́ẹ̀ ni o. akọkọlura wa báyìí. kò ló darí ọdún yìí o. akọlura wa ni. kankan tí ó wúlò kan lẹ́rìí náà bẹ̀rẹ̀ jáde ẹ̀ tí tó bá di jàngbọ̀n. bàbá tó wà á nulẹ̀ tó bá lè lérò pé wo ọmọ mi ibi tọ́rọ̀ dénúró ètò lọ ń kawó gidi lójú ọmọ yóò pa é lóru o kílẹ̀ tó mọ́. lọ́mọdé ọlọ́gbọ̀n sínú oúnjẹ. yóò pa é kílẹ̀ tó mọ́ ọdún yìí a tètè ṣètò yìí ni bàbá àkọ́dọ́mọdàgbà àwọn ọba ti máa mẹ́nu bà òun ló ń fa àwọn tí wọ́n ń pokùnso tí wọ́n ń gbóògùn jẹ wọ́n pọ̀ ní ọdún yìí àwọn èèyàn gbóògùn jẹ láti torí wọn gẹ́gẹ́ báyìí bàbá bó ṣe máa sọ fún wa láti bí oṣù mẹ́ta mẹ́rin láti wọnú ọdún yìí sẹ́yìn. bẹ́ẹ̀ni oṣù láti wọnú ẹ̀ sẹ́yìn àwọn èèyàn ń pokùnso àwọn èèyàn ń gúnra wọn lọ́bẹ pa àwọn èèyàn ń gbé nǹkan jẹ ọdún ìlú gbẹdúró àwọn èèyàn ń para wọn àwọn èèyàn ronú kú. àsìkò rẹ ló sì dé àsìkò rẹ láwa yìí gbogbo etí wọ tó bá ti ronú pé àbí kí n para mi ni ẹlòmíì fẹ́ sá kò lé ẹlòmíì fẹ́ sá lọ ẹlòmíì wò pé ẹlòmíì lọ́dọ̀ ọkọ tó wà ó ti múrò ti dẹrù tó báyìí pé òun lọ ni. kódà ọgbọ́n tí ó fi dájà lẹ̀ tí ó fi dájà lẹ̀ ló ń wá. bẹ́ẹ̀ náà lọkùnrin mi náà àbòsí tí ó dà bọ́ láti kọ ìyàwó ẹ̀ lẹ̀. kóun sì fẹ́ mi. jombo tó fẹ́ lọ gbé. èyí tó sì fẹ́ lọ gbé inú òkùnkùn birimu náà sì ni gbogbo tá a fẹ́ mú inú òkùnkùn birimu yìí ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sì wá bàbá Akọ̀dọ̀mọdàgbà ká ti sọ fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pé ìwọ tó bá ní àáfà súnmọ́ àáfà ẹ̀ tó bá ní pásítọ̀ súnmọ́ tó bá ní ẹlẹ́ẹ̀dínlógún súnmọ́ tó bá jẹ́ lóòótọ́ ni o ẹ jẹ́ ká wádìí ara wa bàbá Akọ̀dọ̀mọdàgbà kí ni ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ kún fún wa pàápàá jùlọ lákòótán fún gbogbo wa kí ni tẹ́ ẹ fẹ́ sọ fún wa tí a sì mú sọ́wọ́ òsì tá à ní fi jẹun. ẹ ṣeun olóòtú mú kí gbogbo alẹ́ kan sí pé ẹ kú ìfetísí ọ̀rọ̀ wa kí ni mo fẹ́ sọ fún wa ni pé àtẹ̀mí àtẹ̀yìn ẹ jẹ́ ká lọ ní sùúrù lóde ayé sùúrù ló ṣe gbogbo nǹkan tí a bá wẹ ọkàn mọ́ ó di dandan ká ṣe kí ni àwẹ̀ ara mọ́ èmi ò lè sọ fún yín pé ẹ lọ mẹ́wẹ́ báyìí àmọ́ ẹni tó bá mọ̀ pé òun fẹ́ wẹra tòun mọ́ tó bá súnmọ́ wa á fún ní nǹkan tó fẹ́ lò. ẹ pé bàbá Akọ̀dọ̀mọdàgbà lórí 90 33 07 95 90 33 07 95 90 33 07 95 90 33 07 95 ẹ pé bàbá Akọ̀dọ̀mọdàgbà ìwọ tó bá rí pé ó wù ẹ́ ara èèyàn tó mọ ó mọ wọṣọ tó mọ ṣe gbogbo àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ó ṣe kí ni ó dọ̀tí nínú ẹ̀mí tó bá fẹ́ nímọ̀ nípa rẹ̀ tó bá pe nọ́mbà ẹ̀ á ṣàlàyé fún wa àti pé ìwọ tó ti sá kò lè ẹbí dákun súnmọ́ wọn ajá ilé ẹbí ń bẹ́ẹ̀ kan tó bí ẹ ajá ilé bàbá ń bẹ́ẹ̀ tílé ìyá ń bẹ́ẹ̀ kan tó bí ẹ tó ti pa títí tó fi gbọ́n tó mọ̀ ṣe súnmọ́ ẹbí ọgbọ́ nínú ọdún yìí ire ni gbogbo wa ò rí o ayọ̀ ni gbogbo wa ò rí. àwọn tó wọ́n wà torí àwọn èèyàn ń gbọ́ wa nílùú òkèèrè káàkiri èrò tí ẹ̀ pọ̀ ń kí wọn nísìnyí kí ni tẹ́ ẹ fẹ́ sọ fáwọn tó wà nílùú òkèèrè pẹ̀lú tó ta gbé dání. sẹ́rí ìlú òkèèrè. bóyá kí wọ́n wálé ni o tí ò bá dáa fún ni o àbí lọ́dún ó tó kó bẹ́ẹ̀. ẹni tó bá mọ̀ pé ìlú tó ń wà yóò yé òun ẹ dákun kán kọrúkọ ránṣẹ́ ẹ̀yin náà mọ̀ ọ̀dọ̀ àgbà. tá a bá fẹ́ ṣe ìránṣẹ́ ẹ lè fi plus dose of a wheat. ẹ fi ránṣẹ́. so iwájú nọ́mbà ẹ ó rí WhatsApp wọ́n dà í lóhùn. ẹ gbọ́ àtọ̀ ìsọ́nà bó ti yẹ kẹrin ẹ̀yin tẹ́ mọ̀ pé ibi táwọn wà yìí ó kù díẹ̀ káàtó. kò dìgbà tẹ́ bá sọ̀kalẹ̀ wá ẹ kọrúkọ yín ránṣẹ́ wọ́n bá yín yẹ̀ wò yóò sì ẹ wò ẹ má sọ pé owó kan ẹ kọrúkọ ránṣẹ́ náà tẹ́ bá kọrúkọ ẹ má sọ ohun tí ì ṣe yín fún wọn o ẹ má sọ ohun tí ì ṣe yín fún wọn ẹ kọ kọrúkọ yín ránṣẹ́ kẹ wá wọ àrà tọ́lọ́wọ́ ó dà. àfihàn lánàá ń parẹ́ torí pé kí ni mo sọ nínú ọ̀rọ̀ mi tẹ́lẹ̀ pé kéèyàn dúdú fẹ́ràn èèyàn dúdú kó ìbò fẹ́ràn ìbò méjì lọ́lọ́run dá èmi o mo fẹ́ràn èèyàn dúdú ẹgbẹ́ mi ẹ gbọ́ kò sẹ́lẹ̀ kò sí kírísítẹ́nì lọ́dọ̀ mi kò sí mùsùlùmí kò sí gbogbo wa pátá kankan náà la jẹ́ nínú ilé ti tèmi ẹ gbọ́ nítorí náà ni pé màá fi odùnfà kan fi ṣàdúrà fún Ìrẹtẹ̀ Òtúrá ó ní ikú ò gbọ́dọ̀ pa ó ní Ìrẹtẹ̀ Òtúrá ikú ò gbọ́dọ̀ pa ikú ò pọ̀ bá ọṣọba ẹjí ó ikú ò pọ̀ rí gidi tí ń sọmọ bíbí òrìṣà nífẹ̀ẹ́ ó ní afẹ́fẹ́ lẹ́lẹ́ ọwọ́ mi ọ̀tún ṣe wé igi oko lálo ẹ̀fùfùn lẹ̀lẹ̀ ọwọ́ mi ò sì ń ṣe wé àgbọ̀n ṣìyàṣìyà ó lóun ló dífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí ń lọ rẹ̀ tẹ àìlọ́jọ́ ẹranko nífá èyí tí ó sì tẹ
àgò sì kẹ́yìn rẹ̀ ǹjẹ́ ikú ló wọlé mi kò bá mi àgò mo fi dékú mọ́lẹ̀ àgò àrùn ló wọlé àwa kò bá wa àgò la fi dárùn mọ́lẹ̀ àgò òfò ló wọlé àwa kò bá wa àgò la fi dófò mọ́lẹ̀ àgò gbogbo aburú tó bá wọlé bá wa lọ́dún yìí kò ní bá wa ire bá dé yóò bá gbogbo wa lé ire o ayọ̀ ìdùnnú kò ní hàn lọ́dẹ̀dẹ̀ wa. ẹ ṣé bàbá wa kọ̀dọ̀ ọmọ ọdún àgbà àwọn gbẹ̀gẹ́ ọlọ́run jẹ́ ká máa rí yín bá òun lẹ ti gbọ́ ohun tó gbọ́dún 2022 ohun tó gbẹdúró lẹ́tì náà fàlẹ́ tẹ̀ ti gbọ́ yìí èmi náà ni mo yẹ àbúrò yín Muhammadu Sọ́ọ̀lù Ọlátúndé Àkàndé létí ọ̀fẹ́ ọba abẹ́ ọlọ́run sí àkàndé ẹ̀dá àdìtì kábíyèsí Elédùmarè àdìtì ọba abẹ́ ẹ̀dá náà lèmi náà jẹ́ o àwọn tó bá wa pé lórí ètò ìlọ́lọ́kọ̀jọ̀kọ̀ èrò pọ̀ Adégòkè Ìdíà Adégòkè mo kí ẹ̀yin náà ẹ kú ètò gbogbo bí tẹ́ ti bá wa dá sí mo kí yín bákan náà Ramadu Okòwò pé Áfísù Bello ìyá mi Ajana Ima mo kí yín bákan náà ni mo kí afa Suleiman Alaka mo kí ẹ̀yin náà tí ẹ bá wa pé bákan náà ni mo kí ọba wa láti mọ́tò rọ́dùn bíbí tí láyé mo kí yín Romadio gbogbo yín náà ni mo fi àǹfààní mo fi ń kí ẹ má fi ṣèbínú àsìkò náà ni ò sí ẹ̀yin ti Kuwait mo kí yín ẹ̀yin ti Burkina Faso mo kí yín ẹ̀yin ti gómìnà ní Canada mo kí yín ní Togo ní Russia mo kí yín United States of America mo kí yín ẹ̀yin ti gómìnà ní Almain ẹ̀yin ti gómìnà ní France ẹ̀yin ti gómìnà ní Ghana mo kí yín ẹ̀yin ti gómìnà ní Romania mo kí yín ẹ̀yin ti Cameroon ẹ̀yin ti Senegal ẹ̀yin ti Mali ẹ̀yin ti Brazil ẹ̀yin ti Nigeria ẹ̀yin ti United Kingdom ẹ̀yin ti Mexico ẹ̀yin ti Guadeloupe àti ẹ̀yin ti Cote d'Ivoire gbogbo yín pátápátá náà ni mo kí Ọlọ́run bọ̀ nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wálẹ̀ Yẹkínì Àkànbí Abíọ́dún ní Nàìjíríà wọn làwọn kí mi dáadáa ọmọ ìyá mi nù Yẹkínì Àkànbí Abíọ́dún mo kí ní Nàìjíríà pọkùnrin dá àsìkò yìí ẹ bá kí ìyá mi Ajá Muniratu Yẹkínì àti ẹ̀gbọ́n mi Fọ̀zíyàtù Yẹkínì ẹ bá kí ọgbọ́n ọmọ mi ní ìlú Ṣàngó ní Nàìjíríà lọ́hùn bákan náà mọ́gàjì Muhammad Jamiu àfáà mi nílùú Èjìgbò mo kí ní alẹ́ tòní Sheikh Abdallah Idris Alagbo Azakawi bàbá mi nílùú Ṣakí ẹkú gbáradì ọlọ́wọ́ bá wa ṣe yóò dùn yóò nà rere àmì ẹ̀yẹ náà ẹ gbà fún bàbá aláṣẹ Elédùmarè mo kí nílùú Ṣakí mo kí ogun ẹ̀tẹ̀ náà fàní tí ẹ̀gbọ́n mi ní alẹ́ tòní àsìkò náà lò sí lórí ètò àbáni ká tó máa bẹ́tò yìí ká máa bá lọ ju bá ti ń bá lọ yìí lọ ọlọ́wọ́ nífẹ̀ẹ́ kọ̀ọ̀kan wálẹ̀ 2022 2022 ẹni tó bá ní tinú kó fi gbọ́ ẹni tó bá ní làákàyè kó tẹ̀ mọ́lẹ̀ ohun tó gbé ọdún ìdúró òun lẹ ti gbọ́ yẹn o ẹ̀san ẹ má jẹ́ àgbàlá ara wa o ọkọ̀ wa dọ̀tí ẹja àfọ̀mọ́ ẹja àfọ̀rọ̀ wa mọ́ ilé wa dọ̀tí ẹja àfọ̀lé wa mọ́ o kọ́lọ́wọ́n bá láàánú kó lè fò gbogbo wa mọ́ ẹ mọ́ àgbà rẹ̀ pé mo sọ fún ilé ẹ̀kọ́ pé tẹ̀wá fẹ́ kọ́ sí ọ̀bà wa Àkàndé ọmọdún àgbà ẹ fi +228 yẹ plus 228 ẹ fi síwájú ẹ kẹ wá tẹ 90330795 kẹ fi pè wọ́n yẹ 903307 95 tó bá jẹ́ pé ẹ fẹ́ kọ̀ sí olóòtú ẹ fẹ́ pè olóòtú ẹ lè pè mí náà lórí 9007 63 61 90076361 lẹ́fi pẹ̀lú ètò yìí 90076361 lẹ́fi pé olóòtú ètò gbogbo ọ̀nà tó bá gbà wọlé ibi rẹ̀ náà ni ó já sí o ọlọ́wọ́ ní fi wálẹ̀ amọ̀fẹ́lẹ́ iṣẹ́ rẹ̀ lórí ètò yìí àlọ́lọ́jà tí ò dé sàlẹ̀ omi àwọn ẹlọ́kọ̀ọ̀kan tí ò dé sàlẹ̀ odò á lọ lórí ètò yìí lọ́jọ́ tòní á tún padà wá ń jọ ní ọjọ́ rẹ̀ ǹjẹ́ ká sùn láyọ̀ ká jí láyọ̀ àtẹ̀mí àtìyín àjípélé ẹ̀dẹ̀ mẹ́sẹ̀ àvẹ́tọ̀m òun náà ni grand technicien tó ń gbé sórí ètò tẹ̀ fi ń gbádùn ètò yìí ẹ ṣé o ó dìgbà ire o.